Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. A kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu Distinct Radio tí Ọlọ́run gbé kalẹ̀ sí ìlú Dallas. Ó ní ẹ ti ń gbọ́ wa. A kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, a kí gbogbo etí tí ó ń gbọ́ wa ní àsìkò wákàtí ìyanu. Etí yín kò ní ya. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ẹnu tí ẹ fi ń ṣe àmì, ẹnu náà kò ní kan. Ọ̀run á dúró tì yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lónìí yóò ṣe ayé wa lóore. Ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Níbikíbi tí a wà tí a ti ń gbọ́ wa, Ọlọ́run yóò fi ọwọ́ tọ́ ayé wa. Ayé wa kò ní rí bákan náà mọ́. Lónìí, a ó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa. Pàápàá jùlọ ní ìlú Amẹ́ríkà, ọjọ́ ìdúpẹ́, ọ̀sẹ̀ ìdúpẹ́ òun ni a wà. Àsìkò Thanksgiving ni a wà, torí náà a ó fi ọpẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a gba àdúrà, ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. Olúwa, Olúwa wa, a gbàdúrà ní orúkọ Jésù ní wákàtí ọ̀wọ̀ yìí. A dúpẹ́ pé ẹ tún ṣọ́ wa títí di àkókò yìí. A yìn yín lógo torí pé ẹ jẹ́ ọba fún wa, ẹ jẹ́ Ọlọ́run fún wa. Pàápàá jùlọ láti yìn yín lógo, pàápàá jùlọ tí ẹ tún dá wa sí láti jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu. Ẹ gba ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyìn wa. A dúpẹ́ fún oṣù November tí ẹ tún mú wa làájá. Ẹ wá gba ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyìn wa. A dúpẹ́ láti ìjẹjọ tí a ti túká lọ níwájú ara wa tí kò ń ṣe níwájú ẹ̀yin Ọlọ́run. Ẹ tún mú wa bọ̀ sípò lónìí láti wá jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu. Bàbá, ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyìn wa. A yìn yín lógo o. A fi ètò wákàtí ìyanu ti ọjọ́ tòní lé yín lọ́wọ́. Bàbá, ẹ gbàkóso. Ẹ máa bá wa lọ. Ẹ pẹ̀lú wa. Ẹ sọ agbára mímọ́ yín kalẹ̀ sáàárín wa láti gbọ́ àdúrà wa, láti gbóhùn wa, láti yà wá lẹ́nu. Bàbá, ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ ṣèlérí fún wa pé ẹ ó máa ṣe ìyanu fún wa lábẹ́ ètò yìí. Bàbá, ẹ wá ṣe bẹ́ẹ̀ lónìí. Ẹ ti mọ mo fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ti mọ ohun tó ń dùn wá lọ́kàn. Ní orúkọ Jésù, bá a ṣe máa gbàdúrà sí yín lónìí. Bàbá, ẹ wá gbóhùn ẹ̀bẹ̀ wa. Ẹ dì wá mú. Ẹ ṣe alága lórí ètò yìí. A gbé yín ga. A yìn yín lógo. Ní orúkọ Jésù Kristi, agbára wa. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wákàtí ìyanu. Orúkọ mi ni Gideon Òjó. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa rán wa létí bí a ṣe ń gbọ́ ètò wákàtí ìyanu. Pàápàá jùlọ àwọn tí ó ń gbọ́ ètò wákàtí ìyanu fún ìgbà àkọ́kọ́ ní gbogbo ọjọ́ Sátidé. Òní ètò wákàtí ìyanu ló máa ń wáyé láti Distinct Radio. Aago 10 fún àwa tí a wà ní Amẹ́ríkà. Aago 10 ní òwúrọ̀ nìyẹn Central Time. Aago 11 fún Eastern Time. Àwọn tí wọ́n wà ní Nàìjíríà wọ́n ń yọ wá lẹ́nu lójoojúmọ́ pé kí ni ìyàtọ̀ láàrin aago wa sí ti Nàìjíríà. Àwa tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu ní ọjọ́ Sátidé ní Nàìjíríà, aago 5 nírọ̀lẹ́ ni ẹ máa gbọ́ títí di aago 6. Torí náà, àwa tá wà l'Amẹ́ríkà, aago 10 ní òwúrọ̀ Sátidé Central Time, aago 11 Eastern Time. Àwa tí a wà ní Nàìjíríà, aago 5 ní ìrọ̀lẹ́ ọjọ́ Sátidé ni a ó máa gbọ́ wa. Tẹlifóònù tí a fi lè máa gbọ́ wa, gẹ́gẹ́ bí ayé máa ń sọ fún wa, ètò
wákàtí ìyanu ètò tó ń wáyé láti Distinct Radio ní Distinct Radio. Ó jẹ́ internet radio. Oríṣiríṣi ọ̀nà ni a ti lè gbọ́ wa lórí tẹlifóònù. Tí a bá fẹ́ gbọ́ wa, tẹlifóònù nọ́mbà tí a ó máa pè ó ní 857-232-0137 857-232-0137. A tún lè gbọ́ wa lórí àwọn device wa, bóyá lórí iPad ní, tablet ní, smartphone ní. Tí a bá fẹ́ gbọ́ wa lórí àwọn device wa, à ń láti ní application tí a mọ̀ ní TuneIn app. Tí a bá ti gbé ní TuneIn app lórí device wa, a ó wá DNC Radio kètèkètè lẹ́yìn máa gbọ́ wa. Bákan náà lórí íńtánẹ́ẹ̀tì wa, ìyẹn ẹ̀rọ ayárabíàṣá, tí a bá fẹ́ gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì, a ó tẹ www.distinctradio.com lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Tí àwọn episode tí a ti ṣe kọjá, yẹn àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe kọjá, tí a bá fẹ́ gbọ́ àwọn tí a ti ṣe kọjá, episode 6 la wà báyìí. Tí a bá fẹ́ gbọ́ àwọn episode 5 tí a ti ṣe kọjá, a ó lọ sórí YouTube, a ó lọ wá wákàtí ìyanu àbí kí a wá Distinct Radio. Níbẹ̀ a ó rí àwọn episode tí a ti ṣe kọjá. Bákan náà, à ń rọ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ fẹ́ kí ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook àti lórí Twitter. Ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀, ẹ̀yin náà yóò di ọmọ ẹgbẹ́ Distinct Radio. Ọlọ́run yóò ṣàánú fún wa. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, àdúrà ó ṣe pàtàkì nígbé ayé onígbàgbọ́. Àdúrà ó ṣe pàtàkì nígbé ayé wa. Kò sí ohun tí a lè ṣe ju kí a bá Ọlọ́run rìn lọ. Torí náà jẹ́ kí a máa sọ fún àwọn ènìyàn láti máa jẹ́ ìgbádùn ètò wákàtí ìyanu, kí àwọn náà sì jẹ́ alábùkún fún. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò máa bùkún fún wa. Ẹ jẹ́ ká máa pòkìkí wákàtí ìyanu. Ohunkóhun tí a bá fi ṣe lọ́wọ́ nígbà tí ètò wákàtí ìyanu bá ń lọ, jẹ́ ká fi sílẹ̀ láti bá Ọlọ́run rìn, láti gbàdúrà sí, láti yìn lógo, láti béèrè ohun tó ń wù wá lọ́wọ́ Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣèyanu pé òun yóò máa ṣèyanu fún wa lórí ètò wákàtí ìyanu, Ọlọ́run yóò máa ṣe bẹ́ẹ̀, yóò máa gbàdúrà wa, yóò sì máa yà wá lẹ́nu. Torí náà lónìí, Ọlọ́run ti ń bá wa rìn, ẹ̀mí rẹ̀ ti sọ̀kalẹ̀ sáàrin wa. Ohun tí a máa yẹ̀wò òun ni agbára àdúrà. Agbára àdúrà. Kí ni àdúrà? Irú agbára wo ló wà nínú àdúrà? Ohun tí a ó máa yẹ̀wò ní. Ọlọ́run fún wa ní àǹfààní àdúrà. Agbára sì wà nínú àdúrà. Tí a bá wo àwọn tí nínú Bíbélì, oríṣiríṣi ni àwọn ènìyàn ni Ọlọ́run ti gbọ́ àdúrà wọn, tó sọ agbára rẹ̀ kalẹ̀, tó sì yà wọ́n lẹ́nu ní oríṣiríṣi ọ̀nà. Ṣé bí èèyàn bí àwa náà ni Èlíjà gba àdúrà. Ó gba àdúrà yìí kárakára pé kí òjò má rọ̀ fún ọdún 3 àti àbọ̀. Ó sì rí bẹ́ẹ̀, òjò kò kàn fún ọdún 3 àti àbọ̀. Àdúrà ni ń jẹ́ bẹ́ẹ̀, agbára àdúrà ni. Bákan náà ni Èlíjà yìí ló tún wá gba àdúrà pé kí òjò kí ó rọ̀. Ó gba àdúrà yìí, ọ̀run sì ṣí sílẹ̀, òjò ńlá rọ̀, ilẹ̀ mú ọ̀gbìn dáradára jáde. A rí pé agbára àdúrà ni. Nígbà tí ènìyàn bí Èlíjà tó lè ṣe báyìí, àwa náà Ọlọ́run fún àwọn láǹfààní láti ṣe bẹ́ẹ̀, láti gbàdúrà sí òun. Tí a bá gbàdúrà, kò sí ohunkóhun tí ó lè máa kojú wa, kò sí wàhálà tó lè máa kojú wa, kò sí ìṣòro tó lè máa kojú wa, ìdíwọ́ kan kò lè kojú wa. Èṣù yóò sá fún wa, ọ̀tá yóò sá fún wa, yẹn tí a bá lo agbára àdúrà. Torí náà lónìí a ó máa gbéyẹ̀wò lórí agbára àdúrà. Kí ni àdúrà? Agbára wo ló wà nínú àdúrà? Báwo la ṣe lè lo àdúrà láti ṣẹ́gun? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń gbọ́. Torí náà ẹ jẹ́ ká múra lónìí láti gbọ́, jẹ́ alábàápín ètò yìí. Agbára Jésù ká gbogbo ìṣòro tó wà láyé wa. Yẹn tí a bá gbàdúrà sí Ọlọ́run, ẹ jẹ́ kí a tẹ́tí sílẹ̀ láti gbọ́. Agbára Jésù ká, agbára Bàbá ká o, agbára Jésù ká,
agbára bàbá ká o, agbára Jésù ká gbogbo ìṣòro tó wà láyé mi o, agbára Jésù ká, agbára bàbá ká o, agbára Jésù ká, agbára bàbá ká o, agbára Jésù ká gbogbo ìṣòro tó wà láyé mi o, agbára Jésù ká. Agbára Jésù ká gbogbo ìṣòro ayé wa. Ìyẹn tí a bá gba àdúrà, agbára wà nínú àdúrà. Torí náà ohun tá a máa yẹ̀wò lónìí ni agbára àdúrà. Ẹ jẹ́ kí a lọ láti gbọ́ orin ẹ̀mí, a máa padà láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Ìgbà tí mo ro iṣẹ́ ìyanu bàbá láyé mi, mo rí wípé mo jẹ́ Jésù mi lọ́pẹ́ rẹpẹtẹ. Mo jẹ́ lọ́pẹ́, mo jẹ́ bàbá lọ́pẹ́ o. Ìgbà tí mo ro iṣẹ́ ìyanu bàbá láyé mi, mo rí wípé mo jẹ́ Jésù mi lọ́pẹ́ rẹpẹtẹ. Ẹ bá mi gbórúkọ bàbá, èmi ni tí jẹ́ èmi ni olórúkọ ńlá, èmi ni má ṣe bẹ̀rù. Ẹ tún bá mi orúkọ rẹ̀ sẹ́. Èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá, èmi ni má ṣe bẹ̀rù. Olórúkọ ńlá lálá ńlá lálá ńlá, oyigi yigi 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 kábíyọ̀ òsì, ọba tó 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 kárí ayé. Èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. A tún kí yín káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu The Strength Radio ni ẹ ti ń gbọ́ wa. Gideon Òjó ni orúkọ mi. Ètò tí a ń gbéyẹ̀wò lénìí ó ní agbára àdúrà. Agbára ó wà nínú àdúrà. Agbára tó wà nínú àdúrà Ọlọ́run yóò fi fún wa. Nígbà tí a bá ti ń gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. Bí a ṣe ń ké pè yóò máa ṣe ìyanu nínú ayé wa. Gbogbo mo fẹ́ wa, gbogbo àìní wa Ọlọ́run yóò máa dáhùn sí. Ìmọ̀ kí a tó bẹ̀rẹ̀ sí ní lọ gba àdúrà àbí kí a tó wo ohun tó wà nínú agbára àdúrà gẹ́gẹ́ bí ìṣe wa, a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Pàápàá jùlọ gbogbo tó wà nílùú Amẹ́ríkà, ọ̀sẹ̀ Thanksgiving nìyí, ìyẹn thanks àti giving, ìyẹn ni pé ká dúpẹ́ ká sì fi fúnni. Àsìkò rẹ̀ ní àwa yìí. Torí náà lórí ètò wákàtí ìyanu náà gẹ́gẹ́ bí ìṣe wa,
a ó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ó máa yìn lógo torí pé ọba tó ń gbọ́ àdúrà ni. Nígbà tí ó ṣeun fún wa, ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Torí náà nígbà tí ọmọ bá ṣe nǹkan tí ó dára fún tí bàbá bá ṣe nǹkan tó dára fún ọmọ rẹ̀, ọmọ ń láti dúpẹ́. Ọlọ́run ń ṣe fún wa, ó fún wa ní àlàáfíà pípé, ó fún wa ní oore ọ̀fẹ́. Ẹnu wa kò gba ọpẹ́, ètè wa kò gba ìyìn. Bí a tilẹ̀ ní ẹgbẹ̀rún ahọ́n, kò tó láti yin Ọlọ́run torí pé ó ń ṣeun nígbà gbogbo. Òun ló ṣe fún wa lánàá, òun ló ṣe fún wa lónìí, òun náà ni yóò tún ṣe fún wa lọ́la. Torí náà a ó máa yìn lógo báyìí. Ó ṣeun àná, ó ṣeun òní o, ó ṣeun gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo. Ó ṣeun àná, ó ṣeun òní o, ó ṣeun gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo. Ọba òní ni, ọba àná ni, ọba ọjọ́ gbogbo ni. A yìn lógo torí pé òun ni agbára rẹ̀, òun ló gbé wa dúró. Agbára rẹ̀, òun ló jẹ́ ká kojú ọ̀tá. Òun ni kò jẹ́ kí èṣù kó lágbára lórí wa. Òun ló dá wa sí, òun ló fún wa ní okun àti agbára. Òun ló fún wa ní àǹfààní. Ojú wa pé, ẹsẹ̀ wa pé, a ò sí nílé ìwòsàn. Agbára rẹ̀ ni. Agbára Jésù ká, agbára Jésù ká, agbára Bàbá ká o. Agbára Jésù ká, agbára Bàbá ká o. Agbára Jésù ká, gbogbo ìṣòro tó wà láyé mi o. Agbára Jésù ká, agbára Bàbá ká o. Agbára Jésù ká, agbára Bàbá ká o. Agbára Jésù ká, gbogbo ìṣòro tó wà láyé mi o. Agbára Jésù ká. Agbára àdúrà, òun là ń sọ̀rọ̀ ní orí rẹ̀, ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní béèrè, a ó sì fi fún yín. Gbogbo ohun tí à ń béèrè lọ́lọ́run fi fún wa. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó ní ká wá kiri, ẹ̀yin ó sì rí. Bí a ṣe ń wá kiri lọ́tùn lósì, lọ́lọ́run ń dìde fún ìrànlọ́wọ́ wa. Bí a ṣe ń wá kiri, òun náà là ń rí. A dúpẹ́, a yìn lógo. Ó ní ká kànkùn, òun yóò ṣí fún wa. Gbogbo ilẹ̀kùn tó ti ń kàn lọ́tùn lósì, lẹ́nu iṣẹ́ ni, nípa bó ṣe ń wojú Ọlọ́run fún ìyanu ni, bẹ́ẹ̀ lọ́lọ́run ń ṣílẹ̀kùn yìí fún wa. Torí náà ó yẹ ká máa fi ọpẹ́ fún, ó yẹ ká máa fi ìyìn fún, ká gbé e ga, ká fi ògo fún orúkọ mímọ́ rẹ̀. Torí pé Ọlọ́run pípé ni, òun ń ṣe ìyanu nínú ayé wa. Oore rẹ̀ kò dúró. Torí náà a yìn lógo, a gbé e ga fún ọwọ́ agbára rẹ̀, fún iṣẹ́ ìyanu rẹ̀. Ọwọ́ agbára rẹ̀ tí kò dúró nínú ayé wa. Ó dá wa sí, ó pa wá mọ́. A yìn lógo fún agbára tó fi gbé wa dúró títí di àkókò yìí. Nínú òfì, nínú ọ̀la, à ń tẹ̀síwájú. Ọlọ́run ń bá wa pé, ó ń yà wá lẹ́nu, ó ń fún wa ní àlàáfíà pípé. A gbé orúkọ rẹ̀ ga, a yìn lógo. Ẹ ká máa dúpẹ́, ẹ ká máa yìn lógo. Bí gbogbo ahọ́n, gbogbo ẹnu wa bó jẹ́ kìkì ahọ́n, kò tó láti yin Ọlọ́run lógo. Torí pé ọba aláàánú ni. Ó fi àlàáfíà rẹ̀, ó jogún rẹ̀ fún wa. Ó fún wa ní àlàáfíà pípé. À ń gbọ́ ìròyìn ayọ̀. Ojú wa pé, ẹsẹ̀ wa pé, a yìn Olúwa lógo. A gbé e ga, a yìn lógo. A gbé e ga, ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo. Ká bojú ẹ̀yìn. Gbogbo oore Ọlọ́run lórí wa kì í ṣe nǹkan tí a lè fowó rà. Ìyanu rẹ̀ nínú ayé wa kì í ṣe nǹkan tí a lè fowó rà. A gbé e ga, a yìn lógo. Ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún. Ọpẹ́ wo láti lè fi fún Ọlọ́run tó lè tó. Ṣùgbọ́n síbẹ̀, ìwọ̀nba díẹ̀ tí a bá ní, ẹ ká fi fún Ọlọ́run. Torí pé ọba tó ṣeun ni, ọba ìyanu ni, ọba olóore ni, ọba aláàánú ni. Kò fi ẹ̀ṣẹ̀ wa, kò fi bí wá. Ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká máa yìn lógo, ká máa fi ọpẹ́ fún. Ọpẹ́ tí mo dá yẹn kò tó rárá. Ọpẹ́ tí mo dá yẹn kò tó jàre. Èló ni mo ra ìpéǹpéjú ojú. Èló ni mo ra ìrìn ẹsẹ̀ mi. Èló ni mo ra ọ̀rọ̀ tí mo ń sọ o.
ọpẹ́ tí mo dá yẹn ò tó rárá, ọpẹ́ tí mo dá yẹn kò tó rárá, ọpẹ́ tí mo dá yẹn kò tó jàre. Èló ni mo ra ìpéǹpéjú ojú, èló ni mo ra ìrìn ẹsẹ̀ mi, èló ni mo ra ọ̀rọ̀ tí mo ń sọ o, ọpẹ́ tí mo dá yẹn ò tó rárá. Nítorí náà ẹ̀yin ènìyàn Ọlọ́run, ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú gbogbo oore rẹ̀. Ojú tá a fi ń ríran, èló la rà á, èló la san fún. Ẹnu tá a fi ń sọ̀rọ̀, èló la rà á, èló la san fún Ọlọ́run. Ìpéǹpéjú ojú wa, èló la rà, ẹ̀yà ara wa gbogbo Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́, ó sì jẹ́ kó jẹ́ pípé. Ó yẹ ká máa yìn lógo, ó yẹ ká máa gbé e ga. Ẹ jẹ́ ká wò láti bẹ̀rẹ̀ ọdún, oṣù January kọjá lọ, February kọjá, títí a fi dé oṣù November. Oṣù December náà ló kù wákàtí díẹ̀ kó parí. Kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe òye wa. Ọlọ́run òun ló mú wa làájá, òun ló pa wá mọ́, òun ló dá wa sí. Ẹ ká máa fi ògo fún. Kì í ṣe agbára wa, kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe òye wa. Àmọ́ ṣe kan ò sí níbẹ̀. Ẹ ká máa gbé Ọlọ́run ga, ẹ ká máa yìn lógo, ká máa gbé e ga, ká máa yìn lógo nínú ayé wa, ayé ọkọ wa, ayé ọmọ wa, ayé ilé wa, gbogbo ọ̀nà wa, gbogbo ìdáwọ́sí wa, ìjáde wa, wíwọlé wa, lẹ́nu iṣẹ́ wa. Òun ló ń jẹ́ ká, òun ló mú wa làájá. Ẹ ká máa gbé e ga. Ọlọ́run fẹ́ ká dúpẹ́, Ọlọ́run fẹ́ ká fi ìyìn fún òun. Nípa báyìí ni yóò ṣe ṣoore míì fún wa, nípa báyìí ni yóò ṣe gbàdúrà wa. Ẹlòmíràn lóhun gbàdúrà, àwọn ò rí èsì àdúrà. Nígbà tó dúpẹ́ tí Ọlọ́run ṣe, àwọn Yorùbá wọ́n pa òwe, wọ́n ní ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́, ó dàbí ẹni tí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni. Torí náà tí a bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, yóò gbọ́ àdúrà wa, yóò sì ṣetán láti ṣe oore mìíràn fún wa. Torí náà jẹ́ kí a máa dúpẹ́, ká máa yìn lógo gbogbo ọ̀nà tá a bá fi lè yìn Ọlọ́run lógo. Ìdí tí Ọlọ́run fi fẹ́ràn Dáfídì nìyí. Pẹ̀lú gbogbo àwọn àṣìṣe tí Dáfídì ṣe, síbẹ̀ Ọlọ́run fẹ́ràn rẹ̀, ó sì wà ní ọkàn àyà rẹ̀. Ó fi Dáfídì ṣe ẹni tí ó wà ní ọkàn àyà rẹ̀. Torí Dáfídì ó jẹ́ ẹni tí ó ń kọrin ọpẹ́ sí Ọlọ́run ní gbogbo ìgbà. Ó ń kọrin ọpẹ́ sí Ọlọ́run. Ìdí nìyí tí Ọlọ́run fi fẹ́ràn rẹ̀, tí Ọlọ́run fi ṣe ọ̀kan nínú àwọn tó fẹ́ràn jùlọ, tó fi ń gbàdúrà rẹ̀ ní gbogbo ìgbà. Torí náà ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó mú oore sí Ọlọ́run. Kò ságbára kan tá a lè sà jù ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ. Òun ló ń bá wa ṣe. Kò ságbára tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti Bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Kò ságbára tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti Bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Kò ságbára tó dàbí ti Jésù. Òun ló agbára rẹ̀, òun ló mú wa ró. Torí náà jẹ́ ká máa fi ọpẹ́ fún, ká máa yìn lógo, ká máa gbé e ga, ká máa yìn lógo. Ní on the November 27 ní ìlú Amẹ́ríkà, ọjọ́ tí a pè ní ọjọ́ Thanksgiving ni. Ẹni pé láti fi ìyìn fún Ọlọ́run, láti fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó di ìlú tó mọ̀ láti ya ọjọ́ kan sílẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí wá ní tiẹ̀ tí ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Máa yìn lógo. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ má jẹ́ ká fojú fò dá wípé Ọlọ́run ń ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. Ó ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe ní tòótọ́. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ ká máa fi ìmoore hàn. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. Yóò wà pẹ̀lú wa, yóò máa bójútó wa, yóò gbọ́ àdúrà wa. Torí pé Ọlọ́run alágbára ni, mighty God ni. Kò sẹ́ni tó lè bá wa ṣe àfi Ọlọ́run. Ọlọ́run àgbáyé o, you are mighty. Ọlọ́run àgbáyé o, you are mighty. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ bora. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ bora. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Mighty God, òun ló gbé wa ró, òun ló dá wa sí. Ó fún wa ní àlàáfíà pípé, ó ń yà wá lẹ́nu. Ẹ jẹ́ ká gbé e ga, ká yìn orúkọ rẹ̀ lógo. Ní orúkọ Jésù, àgbéyìnga, àgbéyìnga. Ẹ má yẹ ká gbàgbé agbára àdúrà. Òun ni ètò tí
à ń gbé yẹ̀wò lónìí, òun ni à ń sọ̀rọ̀ lé lórí, òun náà ni a máa gbàdúrà lé lórí lónìí. Agbára wo ló wà nínú àdúrà? Kí ni àdúrà? Ní kété tí a bá ti padà, lẹ́yìn tí a bá ti gbọ́ orin ẹ̀mí, a ó máa tẹ̀síwájú. Otu aka Chineke mụdị agịdịgba agịdịgba ẹwà wo Olúwa ṣètò ó tóbi lọ́ba nínú ayé mi ó tóbi lọ́ba ẹwà wo Olúwa ṣètò ó tóbi lọ́ba ó tóbi lọ́ba. Distinct Radio náà ni a ṣì wà. Ètò wákàtí ìyanu òun náà ni ó ń tẹ̀síwájú. Àdúpẹ́ lọ́wọ́ àwọn olórin wa. Agbára àdúrà òun ni kókó ọ̀rọ̀ wa lónìí. Kí ni àdúrà jẹ́? Irú agbára wo ló wà nínú àdúrà? Àdúrà jẹ́ ẹ̀bùn Ọlọ́run fún àwọn ènìyàn. Ó sì jẹ́ àǹfààní láti bá Ọlọ́run sọ̀rọ̀ nípa dídúpẹ́, nípa yíyin Ọlọ́run lógo, títú ọkàn wa sí Ọlọ́run àti bíbá Ọlọ́run jíròrò. Ìtumọ̀ àdúrà ni. Ọlọ́run fún wa ní àǹfààní yìí láti lè bá a jíròrò, láti lè rìn pẹ̀lú rẹ̀ nínú ọ̀rọ̀. Torí náà gbogbo ènìyàn ló ní àǹfààní àdúrà. Nígbà tí Ọlọ́run ń ṣe ètò àdúrà, kì í ṣe pé ó ṣe fún ẹnìkan. Ipòkípò tó hùn kó wà, olówó ni ẹ́, tálíkà ni ẹ́, ẹlẹ́sìn kan ni ẹ́, Ọlọ́run gbé àdúrà kalẹ̀ fún gbogbo ènìyàn. Ó sì jẹ́ ọ̀nà láti bá Ọlọ́run jíròrò. Àdúrà jẹ́ ọ̀nà láti bá Ọlọ́run rìn. Àdúrà ó jẹ́ ọ̀nà tí a fi lè bá Ọlọ́run sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ọmọ bó ṣe ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀, tí wọ́n sì máa ń jíròrò lórí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Bẹ́ẹ̀ náà ni àdúrà jẹ́. Ó jẹ́ ọ̀nà tí a lè fi bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run súnmọ́ wa, ó wà nítòsí wa, a lè bá a sọ̀rọ̀. Ó fún wa ní àǹfààní yìí torí pé Ọlọ́run aláàánú ni. Ó fẹ́ gbóhùn wa, ó fẹ́ ká yin òun lógo, ó fẹ́ ká máa dúpẹ́, ó fẹ́ mọ ohun tó wà lọ́kàn wa. Bó tilẹ̀ pé ọba ńlá ni, ó mọ èrò ọkàn wa, ó mọ ìṣe wa, ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run fẹ́ kí a bá òun rìn nínú ọ̀rọ̀, nínú ìṣe. Torí náà nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àdúrà, à ń sọ oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa, tó fún gbogbo ènìyàn láti máa bá a sọ̀rọ̀, láti máa bá a jíròrò, láti jẹ́ kí òun náà kó tẹ́tí sí ọ̀rọ̀ wa, kí àwa náà kó tẹ́tí sí èsì tí yóò fún wa. Torí náà àdúrà nìyí. Agbára wo ló wà nínú àdúrà? Agbára Ọlọ́run wà nínú àdúrà. Tí a bá gbà á, tí a sì ṣe é gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ṣe é, agbára wà nínú àdúrà. Tí a bá rí agbára àdúrà, a rí i pé Ọlọ́run ti lo agbára àdúrà
lóríṣiríṣi ọ̀nà láti fi bá àwọn ènìyàn lò, láti dáhùn sí ìbéèrè wọn, láti mójútó ọ̀rọ̀ ayé wọn. Torí náà lónìí bí o ṣe ń gbọ́ mi, Ọlọ́run ní agbára nínú ọ̀rọ̀ rẹ̀, àdúrà rẹ̀, agbára ó wà nínú àdúrà. Torí náà má ṣe bẹ̀rù ohunkóhun, gbọ́kànlé agbára àdúrà. Lo agbára àdúrà láti korí ìṣòro. Mi ò mọ irú ìṣòro tó ń kojú rẹ, mi ò mọ irú ìṣòro tó ń kojú, ṣùgbọ́n agbára ó wà nínú àdúrà. Tí o bá lo agbára àdúrà, Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà rẹ. Iṣẹ́ rẹ kò lọ déédéé, lo agbára àdúrà. O wà nínú gbèsè, lo agbára àdúrà. O ń wojú Ọlọ́run fún àánú kan, lo agbára àdúrà. Gẹ́gẹ́ bí àwọn tìgbàanì bí wọ́n ṣe lò, Ọlọ́run yóò sì dáhùn sí ọ. O ń wá iṣẹ́, o fẹ́ kí Ọlọ́run gbé ẹ ga lẹ́nu iṣẹ́ rẹ, lo agbára àdúrà. Agbára ó ń bẹ nínú àdúrà. Iṣẹ́ rẹ tó ti dàrú, ọ̀nà rẹ tó ti dàrú, ohunkóhun tó ń rò lọ́kàn, ọkàn rẹ dàrú, o ní òǹgbẹ ọkàn, lo agbára àdúrà. Tí o bá lo agbára àdúrà, Ọlọ́run ó ṣetán láti gbọ́ àdúrà rẹ. Tí o bá lo agbára àdúrà lọ́nà tí ó yẹ kí o lò, àǹfààní oríṣiríṣi ló wà nínú agbára àdúrà. Agbára àdúrà kò kì í jánu kulẹ̀, torí pé Ọlọ́run aláàánú ni. Díẹ̀ ọ̀pọ̀ onígbàgbọ́ ni à ń lo àǹfààní tí Ọlọ́run fún wa yìí. Ọ̀fẹ́ ni agbára àdúrà, àfẹ́ ni Ọlọ́run fẹ́ kí a gbàdúrà sí òun. Kì í ṣe nǹkan tá a máa sanwó fún. Ohun tó nílò fún wa ni láti fi àyè sílẹ̀. Tí a bá fi àyè sílẹ̀, tí a tẹ̀lé àwọn nǹkan tó yẹ ká tẹ̀lé, agbára ó ń bẹ nínú àdúrà. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ó ń gbọ́ mi báyìí, mo fẹ́ kí a lo agbára àdúrà. Ẹ má yẹ ká ṣe ọ̀lẹ láti gbàdúrà. Tí a bá lè ṣe é láti máa gba àdúrà, agbára ó ń bẹ nínú àdúrà. Torí náà bí ẹ ṣe ń gbọ́ mi, ẹ máa fi sọ́kàn láti jagun ayé yín pẹ̀lú agbára àdúrà. Torí pé agbára ó ń bẹ nínú àdúrà. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò dì wá mú. Torí náà Ọlọ́run ṣe ètò àdúrà fún wa kí a lè rí ìbùkún gbà lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ṣe ètò àdúrà fún wa láti dojúkọ ogun ayé wa. Ọlọ́run ṣe ètò àdúrà fún wa láti dojúkọ èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Ọlọ́run ṣe ètò àdúrà fún wa láti já ìdè, láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bọ́ lọ́wọ́ ayé. Torí náà ẹ jẹ́ ká lo àwọn àǹfààní agbára àdúrà yìí. Ẹ má yẹ ká ṣọ̀lẹ. Tí a bá fẹ́ kúrò ní ipò tí a wà, tí a bá fẹ́ lọ sí ipò gíga, tí a bá fẹ́ bọ́ lọ́wọ́ èṣù, tí a bá fẹ́ yege nínú ìṣòro tí à ń kojú rẹ̀, agbára àdúrà ni a nílò láti lò. Agbára àdúrà ó jẹ́ ọ̀nà láti bá Ọlọ́run rìn, ó jẹ́ ọ̀nà láti kojú ìṣòro wa. Torí náà ẹ jẹ́ ká múra. Pàápàá jùlọ ìkan lára àwọn ìdí tí a fi gbé ètò wákàtí ìyanu sílẹ̀ ní láti gbàdúrà sí Ọlọ́run kí Ọlọ́run kí ó sì ṣe ìyanu. Agbára àdúrà ó máa ń mú ìyanu wá ni. A ó máa bójútó, a ó sì máa wo àwọn bíi méjì nínú Bíbélì tí wọ́n lo agbára àdúrà kí ètò yìí tó parí, tí Ọlọ́run sì borí fún wọn. Ọlọ́run fún wa ní àǹfààní yìí, àǹfààní náà sì sílẹ̀ fún wa nínú ìwé Mátíù. A rí i pé Ọlọ́run ó ní ẹ béèrè. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 8. Béèrè, a ó sì fi fún yín. Ẹ wá kiri, ẹ̀yin ó sì rí. Kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Blank check tí Ọlọ́run fún wa ní. Ó ní ká béèrè, òun ó sì fún wa. Ó ní ká wá kiri, àwa ó sì rí. Ó ní ká kànkùn, òun yóò ṣí fún wa. A rí i pé ṣẹ́ẹ̀kì tí Ọlọ́run kọ nǹkan kan sí, òun ló fi fún wa. Ó fún wa ní àǹfààní láti gbàdúrà. Irú ipò tó wà, irú wàhálà tó léwu kó máa kojú ẹ, ó wà nínú ẹ̀ṣẹ̀ ni. Gbàdúrà sí Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì ọ́. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀. Ó wà nínú wàhálà kan ni, ó wà nínú ìdààmú kan ni, ogun kan kojú rẹ ni, ó wà ní court case ni, òun wá ọmọ ni, òun wá ọkọ ni, òun wá aya ni, iṣẹ́ rẹ kò lọ bó ṣe yẹ kó. Lo agbára àdúrà. Ọlọ́run yóò sì gbọ́ àdúrà rẹ. Torí pé ó ti ṣèlérí fún wa wípé ká kànkùn, òun yóò ṣílẹ̀kùn fún wa. Torí náà lónìí yìí agbára ó wà nínú àdúrà. Torí náà ẹ kí a múra láti yí padà kúrò nípò tí a wà. Ohun tó ń kó lè máa kájú wa, ẹ jẹ́ ká lo agbára àdúrà láti kojú rẹ̀. Àwọn nǹkan wo ló yẹ ká wá ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ gbàdúrà tó sì fẹ́ kí àdúrà òun kí ó gbà? A ní láti gbé àwọn ìgbésẹ̀ kan. Torí ẹlòmíràn sọ pé òun ń lo àdúrà, òun gbàdúrà títí Ọlọ́run kò gbà àdúrà wa.
òun láti yẹ ara rẹ wò àwọn nǹkan tó ń láti ṣe, òun láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, òun láti gbà sínú ayé rẹ. Tí o bá ti ṣe bẹ́ẹ̀, ìgbésẹ̀ mìíràn tí o tún ní láti ṣe ni pé o ní láti ní ìgbàgbọ́ wípé àdúrà tí o fẹ́ gbà Ọlọ́run ti ṣe, torí ìgbàgbọ́ òun ni ohun tí a kò rí ṣùgbọ́n tí a ní ìdánilójú pé Ọlọ́run ti ṣe. Torí náà tó bá ti gbàdúrà sí Ọlọ́run, òun láti ní ìdánilójú pé Ọlọ́run ti ṣe. Gẹ́gẹ́ bí ìwé Matthew orí 17 ẹsẹ̀ 20 bí ó ṣe sọ. Matthew orí 17 ẹsẹ̀ 20. Jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni, lóòótọ́ ni mo sáà wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mọ́sítádì, ẹ̀yin yóò wí fún òkè yìí pé ṣí kúrò níyìí, yóò sì kúrò níbẹ̀. Torí náà Ọlọ́run ó sọ fún wa pé a ní láti ní ìgbàgbọ́. Tí a bá gbàdúrà sí Ọlọ́run, a ní láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà wa. Ìgbàgbọ́ yìí, a ní láti rọ̀ mọ́ ìgbàgbọ́ yìí àti gba Jésù gẹ́gẹ́ bí Ọlọ́run àti olùgbàlà wa. Yàtọ̀ sí eléyìí, a ní láti ní ìgbàgbọ́. Ohun kẹta tí a ní láti sọ kí Ọlọ́run tó gbọ́ àdúrà wa ni pé a ní láti gbé ìgbé ayé tí ó jẹ́ mímọ́. Ìyẹn ni pé a ní láti di àtúnbí. Gbogbo ìwà ẹ̀ṣẹ̀ inú ayé wa a ní láti mú kúrò. Àwọn nǹkan tí a ní láti ṣe ni kí Ọlọ́run tó gbọ́ àdúrà wa. Ohun mìíràn tí ó máa ń dènà àdúrà, òun ni àìní ìdáríjì fún ọmọnìkejì wa. Tí o bá ní ẹnikẹ́ni tí ó ṣẹ̀ ọ́ tí ò dáríjì, òun láti dáríjì kó tó lè gbàdúrà sí Ọlọ́run, kí Ọlọ́run kó tó gbọ́, òun láti dáríjì. Àwọn nǹkan wọ̀nyí tí a bá ti ṣe, tí a gbàdúrà sí Ọlọ́run, agbára ó wà nínú àdúrà. Ẹ jẹ́ kí a tètè sáré wo àwọn bíi méjì kan tí Ọlọ́run gbọ́ àdúrà wọn, tí wọ́n lo agbára àdúrà. Ẹ jẹ́ ká wo ìgbé ayé ọba kan nínú ìwé Àìsáyà. Ìwé Àìsáyà orí 18 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 6. Ìwé Àìsáyà 38, a ó ka ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 6. Lé ọjọ́ wọn ni Hesekiah ṣàìsàn dé ojú ikú. Ọlọ́run kò ní jẹ́ kí a ṣe àìsàn. Wòlíì Àìsáyà ọmọ Ámósì wá sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́, nítorí ìwọ ó kú, o kì yóò sì yè. Nígbà náà ni Hesekiah yí ojú rẹ̀ sí ògiri, ó sì gba àdúrà sí Olúwa. Hesekiah ṣe kí ni? Ó yí ojú rẹ̀ sí ògiri, ó sì gba àdúrà sí Olúwa. Ó sì wí pé nísinsìnyí Olúwa, mo bẹ̀ ọ́, rántí bí mo ti rìn níwájú rẹ lé òtítọ́ àti pẹ̀lú àyà pípé, àti mo sì ṣe èyí tí ó dára lé ojú rẹ. Hesekiah sì sọkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹsẹ̀ 4. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Hesekiah wá wípé lọ sì wí fún Hesekiah. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Àìsáyà wá wípé lọ sì wí fún Hesekiah pé báyìí ni Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ̀ wí, mo ti gbọ́ àdúrà rẹ̀, mo ti rí omijé rẹ̀. Kíyèsí, èmi ò fi ọdún 18 kún ọjọ́ rẹ̀. Èmi ò sì gbà ọ́ àti ìlú yìí lọ́wọ́ ọba Asiria. Èmi ò sì dáàbò bo ìlú yìí. A rí pé agbára wà nínú àdúrà. A rí pé ohun tí ó ṣẹlẹ̀ sí ọba Hesekiah, ó wà nínú àìsàn, ó wà lójú ikú. Ọlọ́run sì rán wòlíì Àìsáyà sí pé kò lè yè, pé kíkú ni yóò kú. Nínú ẹsẹ̀ 2, a gbọ́ pé Hesekiah ó kọjú rẹ̀ sí ògiri, ó sì gbàdúrà sí Olúwa. Torí náà tí ìwọ náà bá gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run ṣetán láti yọ ọ́ nínú àìsàn. Ọlọ́run ti ṣetán láti yọ ọ́ nínú ikú. Ò ní gba ikú ọlọ́jọ́ kú. Ọlọ́run ṣetán láti gbóhùn àdúrà rẹ, torí pé agbára ó wà nínú àdúrà. Ọlọ́run gbọ́ àdúrà ọba Hesekiah nítorí pé ó ké sí Ọlọ́run, ó ké pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sí Ọlọ́run, ó gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Ọlọ́run yóò gbọ́ àdúrà tiẹ̀ náà lónìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a tún wo àpẹẹrẹ kejì nínú ìwé àwọn àpọ́stólì orí 19 láti bí ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 40. A rí Paul àti Sílà, wọ́n wà nínú túbú. Ní ẹsẹ̀ 25, ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Paul òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run.
kí ni wọ́n ń ṣe? Wọ́n ń gbàdúrà, wọ́n ń kọ orin ìyìn sí Ọlọ́run. Wọ́n ti wà nínú túbú, a ti dè wọ́n níbẹ̀, a ti fi àwọn ẹ̀ṣọ́ ṣọ́ wọn, ṣùgbọ́n síbẹ̀ Paul àti Sílà wọ́n mọ̀ kò sí ohun tí Ọlọ́run kò ṣe. Agbára ó wà nínú àdúrà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wọ́n kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Ẹsẹ̀ 26. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. A rí pé àdúrà òní Paul àti Sílà ni wọ́n lò láti fi jagun. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá dáradára yóò ṣẹlẹ̀ nínú ayé ìwọ náà, ìyẹn tí o bá gba àdúrà. Agbára ó wà nínú àdúrà. Agbára ó wà nínú àdúrà. Ẹ jẹ́ kí a gbìyànjú gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wa láti gba àdúrà sí Ọlọ́run pẹ̀lú ọkàn pípé, pẹ̀lú ọkàn pípé. Ẹ ká gba Jésù sínú ayé wa, òun ló lè bá wa ṣe. Tí a bá ti gba Jésù sínú ayé wa, tí a ní ìgbàgbọ́ nínú àdúrà tí a gbà pé Ọlọ́run yóò dá wa lóhùn, tí a ti kọ gbogbo ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a jẹ́ pípé, tí a dáríjì ọmọnìkejì wa, ẹ jẹ́ ká wá gbàdúrà sí Ọlọ́run. A ó rí pé agbára ó wà nínú àdúrà gbígbà. Àdúrà mi ni pé bí ẹ ṣe ń gbọ́ ètò yìí, tí a ó sì máa lo agbára àdúrà, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa, yóò sì máa yà wá lẹ́nu. Testimony yóò sì máa tẹ̀lé ní orúkọ Jésù. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà, à ń bọ̀. Mo ti dé kórìíta kí wọ́n máa ṣe mí lóore rìtìrìtì. Ọ̀tá tí ó fẹ́ gbà Ọlọ́run mi kò wọ́n pa láìjà pátá. Ọlọ́run ayérayé, gbogbo èèyàn tó dúró sójú ọ̀nà ayọ̀ mi, tó lóhùn òní jẹ́ nkọjá, ó ṣe yẹ̀yẹ́ Gòláyátì níwájú Dáfídì. Ọlọ́run bá mi fi wọ́n ṣẹlẹ́yà. Àní mo ti dé kórìíta kí wọ́n máa ṣe mí lóore wìtìwìtì. Ẹni tí ó fẹ́ gbà Ọlọ́run mi lù wọ́n pa láìjà pátá. Mo ti dé kórìíta kí wọ́n máa ṣe mí lóore wìtìwìtì. Bàbá, mo ti dé kórìíta kí wọ́n máa ṣe mí lóore wìtìwìtì. Ọ̀tá tí ó fẹ́ gbà Ọlọ́run mi lù wọ́n pa láìjà pátá. Ó yá dààmú ogun ayé mi bàbá. Dààmú ogun ayé mi bàbá. Ogun tó yọ mí lẹ́nu, bàbá yọ wọ́n lẹ́nu. Èyí tó lé mi lérè dojú ẹ̀ bolẹ̀. Dààmú ogun ayé mi ọba lágbára òde. Dààmú ogun ayé mi bàbá. Dààmú ogun ayé mi bàbá. Ogun tó yọ mí lẹ́nu, bàbá yọ wọ́n lẹ́nu. Èyí tó lé mi lérè dojú ẹ̀ bolẹ̀. Dààmú ogun ayé mi ọba lágbára. Nígbà tí Àtálíà kú, ìlú sinmi. Ọlọ́run ayérayé, gbogbo alágbára ti délé bàbá tó. Káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu Distinct Radio. Òun náà ni a wà tí ẹ ti ń gbọ́ wa. Abala àdúrà ni a wà. A ó máa gba àdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kó fún wa ní agbára láti máa gba àdúrà sí, kí ìyanu kó lè máa ṣẹlẹ̀ ní inú ayé wa gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn kókó àdúrà tí a ó máa sọ fún wa, ẹ jẹ́ kí a máa pa wọ́n mọ́ sí ọkàn wa. Àdúrà tí a ó máa gbà láti àkókò yìí títí wọ ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀, òun ni a fẹ́ máa sọ fún wa. A lè gba gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà, a sì lè máa mú wọn lò lójoojúmọ́ láti ọjọ́ Sátidé tòní títí tí a ó tún fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Àkọ́kọ́ àdúrà tí a ó gbà sí Ọlọ́run ni pé a ó sọ fún Ọlọ́run pé oṣù December òun là ń wò lọ́ọ̀kan yìí, wọ̀nba wákàtí díẹ̀ tó wà nínú rẹ̀ tá a fi wọ oṣù náà, kí Ọlọ́run kó pa á mọ́, kí ojú wa, ọkàn wa, ayé wa, gbogbo ẹbí wa kó ṣọ́ wa títí wọ oṣù December. Kí Ọlọ́run kó pa á mọ́, kó dì wá mú. Ẹ ká sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ ká máa gbàdúrà sí bẹ́ẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ pé oṣù December kó ṣe lóṣù ayọ̀ fún wa, kó yà wá lẹ́nu, kó pẹ̀lú wa gbogbo oṣù náà tó jẹ́ oṣù tó parí ọdún. Kí Ọlọ́run tó má yẹ kí ẹ̀mí wa kó parí, kó ṣọ́ wa tá a fi wọ ọdún tuntun. Ẹ ká máa sọ fún Ọlọ́run bá a ṣe bẹ̀rẹ̀ oṣù November tí ó mú wa parí rẹ̀ láyọ̀. Kí Ọlọ́run kó jẹ́ ká bẹ̀rẹ̀ oṣù December pẹ̀lú ayọ̀, ká sì parí rẹ̀ pẹ̀lú ayọ̀, ká wọnú ọdún tuntun láyọ̀ àti àlàáfíà. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Lẹ́yìn eléyìí a ó tún máa gbàdúrà sí Ọlọ́run pé
bàbá dáríjì mi gbogbo ọ̀nà tó yẹ kí n ti máa gbàdúrà sí yín tí mi gbàdúrà sí yín àbò ohun tó ń dí mi lọ́wọ́ tí kò jẹ́ kí àdúrà mi kó gbà, bàbá dáríjì mi, bẹ̀rẹ̀ sí ní gbàdúrà mi, bẹ̀rẹ̀ sí ní gbàdúrà mi. Mo ṣe ń dáríjì àwọn ẹni tó ṣẹ̀ mí, máa dáríjì mi bákan náà. Mo rọ̀ mọ́ ìgbàgbọ́ yín, tí n bá ti gbàdúrà sí yín wọ́n máa gbà yín gbọ́ pé ó ṣe é. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, yóò máa gbàdúrà rẹ, Ọlọ́run yóò sì máa ṣe é. Lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, sọ fún Ọlọ́run pé agbára tó ń bẹ nínú àdúrà fi fún mi, agbára tó wà nínú àdúrà Olúwa fi fún mi, jẹ́ n máa gbàdúrà sí ẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé agbára tó wà nínú àdúrà fi fún mi, ẹ̀mí tí a fi ń gbàdúrà tí ẹ fi ń gbọ́, bàbá ẹ fi fún mi, ẹ̀mí tí a fi ń gbàdúrà kárakára tí ẹ sì fi ń gbọ́, bàbá irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ fi fún mi. Ìwà ọ̀lẹ tí kò jẹ́ kí n gbàdúrà sí yín ẹ mú kúrò nínú ayé mi, ẹ jẹ́ kí n máa gbàdúrà sí yín. Ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, torí pé nígbà gbàdúrà sí yín ni mo lè ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti rí ẹ̀bùn ńlá gbà lọ́wọ́ yín, láti rí ìdáríjì gbà, láti bọ́ lọ́wọ́ èṣù, láti bọ́ lọ́wọ́ ọ̀tá. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ kó fún ẹ ní ẹ̀mí tí a fi ń gbàdúrà, àdúrà gbàkára tí Ọlọ́run fi ń gbọ́ àdúrà. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé ẹ̀mí ìgbàgbọ́ tí a fi ń gbàgbọ́ nínú àdúrà, torí pé ìgbàgbọ́ ni ìrètí ohun tí a kò rí ṣùgbọ́n tí à ń retí. Kí Ọlọ́run kó fún mi ní ẹ̀mí ìgbàgbọ́ pé tí n bá ti gbàdúrà tán n ó ní ìgbàgbọ́ pé Ọlọ́run ti ṣe, mi ò ní ní iyèméjì mọ́. Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún ọ, Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún ọ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa pe orúkọ Jésù, kí o sọ fún Ọlọ́run pé bàbá wá gbàdúrà mi kí o sì dá mi lóhùn ẹ̀bẹ̀ mi. Sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó wá gbàdúrà rẹ, gbogbo àwọn àdúrà tí o ti gbà àti tó máa gbà àti tó tún máa gbà, kí Ọlọ́run kó wá máa gbàdúrà rẹ. Gbogbo àṣìṣe tí o ti ń ṣe nípa àdúrà sẹ́yìn, kí Ọlọ́run kó dáríjì ọ́, kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa pe orúkọ Jésù, sọ fún Ọlọ́run pé mo ti mọ̀ pé àdúrà ni ọ̀pá Kìrìsìtẹ́nì. Tó bá jẹ́ bẹ́ẹ̀, bàbá gbàdúrà mi gẹ́gẹ́ bí o ṣe gbàdúrà Hánà. Ìwọ ló gbàdúrà Hánà. Hánà ó gbàdúrà sí ọ, ó ké pè ọ, ó sì gbàdúrà rẹ̀ gẹ́gẹ́ bí o ṣe gbàdúrà Hánà tí o fi ẹ̀bùn ọmọ fún un. Wá ṣe bẹ́ẹ̀ fún èmi náà, ẹ̀bùn tó dára, ẹ̀bùn tó wọ́n ọkàn mi, wá ṣe fún mi, bàbá ṣe fún mi. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, yóò sì máa ṣe fún ọ. Ọlọ́run aláàánú ni, yóò ṣe fún ọ. Sọ fún Ọlọ́run, gbàdúrà pé ní orúkọ Jésù fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbàdúrà sí ọ láìsinmi àti láìṣàárẹ̀. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé kó fún ọ ní oore ọ̀fẹ́ láti máa gbàdúrà sí Ọlọ́run láìsinmi àti láìṣàárẹ̀. Máa gbàdúrà lọ́sàn-án, láàárọ̀, lálẹ́, láìsinmi àti láìṣàárẹ̀. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ kí àárẹ̀ kí ó má ṣe mú ẹ, kó má ṣe rẹ̀ ẹ́, kí ojú kó má ṣe tì ọ́, kí Ọlọ́run kó máa gbàdúrà rẹ. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run wípé gbogbo àdúrà tí mo ti gbà jẹ́ kí n rí ìdáhùn sí kíákíá. Sọ fún Ọlọ́run pé gbogbo àdúrà tí mo ti gbà jẹ́ kí n rí ìdáhùn sí, torí ìwọ ló sọ nínú ìwé mímọ́ rẹ pé kí a béèrè a ó ṣí fún wa. Olúwa máa ṣílẹ̀kùn fún mi, máa ṣí fún mi, bí mo ṣe ń béèrè máa ṣí fún mi. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ yín wípé kí n wá kiri èmi ó sì rí. Gbogbo ohun tí mò ń wá tó dùn ọkàn mi jẹ́ máa rí wọn. Ó ní kí n kànkùn, ẹ ó ṣí ilẹ̀kùn fún mi. Máa sọ fún Ọlọ́run wípé òun kàn ọkùn báyìí, kí Ọlọ́run kó ṣílẹ̀kùn fún ọ, kó ṣílẹ̀kùn àánú fún ọ, ilẹ̀kùn oríire, kí Ọlọ́run kó ṣe fún ọ. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, yóò ṣe fún ọ bí o ṣe béèrè lọ. Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ. Sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run gẹ́gẹ́ bí o ṣe gbọ́ àdúrà Pọ́ọ̀lù àti Sílà, bàbá wa gbọ́ àdúrà tèmi náà. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí o ṣe gbọ́ àdúrà Pọ́ọ̀lù àti Sílà, wá gbọ́ àdúrà tèmi náà. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run yóò ṣe. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbọ́ àdúrà Pọ́ọ̀lù àti Sílà, kó wá gbọ́ àdúrà rẹ, wá gbọ́ àdúrà rẹ. Ìwọ náà ṣe tán láti máa gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run ṣe tán láti gbọ́ àdúrà rẹ. Sọ fún Ọlọ́run pé ní orúkọ Jésù pé mo rán
kí ọlọ́run kó rán agbára, irú agbára tó rán sí Paul àti Sílà tó fi gbàdúrà wọn, kó rán sínú ayé ìrọ̀ náà. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Yóò sì ṣe, ọlọ́run yóò ṣe. Agbára ń bẹ nínú àdúrà, agbára ó wà nínú àdúrà. Sọ fún ọlọ́run pé kó ràn ọ́ lọ́wọ́ láti gba àdúrà sí gbogbo ìṣòro ayé rẹ. Sọ fún ọlọ́run pé kó ràn ọ́ lọ́wọ́, o nílò ìrànlọ́wọ́ ọlọ́run láti máa gba àdúrà. Sọ fún ọlọ́run pé kó ràn ọ́ lọ́wọ́ láti máa gba àdúrà sí ọlọ́run nígbà gbogbo. Àdúpẹ́ pé ó ti gbọ́, àdúpẹ́ pé ó ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní àkókò yìí mo fẹ́ máa gba àdúrà fún wa. Ẹ jẹ́ kí a máa la ẹnu wa láti máa ṣe àmín. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Mo rán agbára ọlọ́run sínú ayé wa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbọ́ àdúrà Paul àti Sílà. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé Paul àti Sílà yóò ṣẹlẹ̀ sínú ayé wa. Irú agbára tí Paul àti Sílà fi gba àdúrà, mo pàṣẹ rẹ̀ sínú ayé wa lónìí. Irú agbára bẹ́ẹ̀ ọlọ́run yóò fi fún wa. A ó gba àdúrà, ọlọ́run yóò sì ṣẹ́gun fún wa ní orúkọ Jésù. Mo pàṣẹ ìyanu òjijì sínú ayé rẹ lónìí yìí. Ìyanu òjijì tó ṣẹlẹ̀ sí Paul àti Sílà nínú túbú, ìyanu òjijì bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ayé wa sí rere. Ìyanu òjijì sí ìyanu wa, ìyanu òjijì láti tú wa sílẹ̀ nínú ìdè. Ọlọ́run yóò ṣe fún ọ, ọlọ́run yóò ṣe fún ọ. Ọlọ́run yóò tú gbogbo ìdè tí ó dè ọ́ mọ́lẹ̀, ọlọ́run yóò tú ọ sílẹ̀ ní orúkọ Jésù. Mo sọ sẹ́lẹ̀ sínú ayé rẹ pé gbogbo ilẹ̀kùn àánú tí ọ̀tá ti tì, ọlọ́run yóò máa ṣí ní orúkọ Jésù. Àsọtẹ́lẹ̀ yìí yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ. Mo rán agbára ọlọ́run sínú ayé rẹ láti tú gbogbo ìdè tí ó dè ọ́ mọ́lẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run yóò tú gbogbo ìdè tó dè ọ́ mọ́lẹ̀ ní orúkọ Jésù. Nínú ìwé Àìsáyà tí a kà fún wa, a ní Èsíkáyà yí ojú rẹ̀ sí ògiri, ó sì gba àdúrà sí Ọlọ́run. Ó sì wí pé, rántí mi, mo ti ń rìn níwájú rẹ. Èmi náà gba àdúrà fún ọ pé ọlọ́run yóò rántí rẹ bí o ṣe ń rìn níwájú rẹ. Ipòkípò tí o wà, nínú ìṣòro tí tó lè ń kó wà, mo gba àdúrà fún ọ báyìí pé ọlọ́run yóò rántí rẹ, yóò sì ṣàánú fún ọ. Bó ṣe ṣàánú fún ọba Èsíkáyà, yóò ṣàánú fún ọ, yóò gba àdúrà rẹ ní orúkọ Jésù. Bí ọlọ́run ṣe gbọ́ àdúrà Èsíkáyà, ọlọ́run yóò gba àdúrà rẹ. Mo gbà á bẹ́ẹ̀ fún ọ, ọlọ́run yóò gba àdúrà rẹ. Tó bá ti ń la ẹnu rẹ, ọlọ́run yóò máa kún ẹnu rẹ, yóò máa gbọ́ àdúrà rẹ bó ṣe gbóhùn ọba Èsíkáyà. Mo gbàdúrà fún ọ pé ọba àánú yóò nu omijé rẹ nù. Bí ọlọ́run ṣe nu omijé Èsíkáyà nù, ọlọ́run yóò nu omijé rẹ nù. Gbogbo ohun tó ń dùn ọ́ lọ́kàn, gbogbo gbèsè ayé rẹ, wàhálà ayé rẹ, àìsàn ayé rẹ, ìdààmú ayé rẹ, ẹjọ́ tó wà nínú ayé rẹ àti ohun tó ń bà ọ́ lọ́kàn jẹ́, mo gbàdúrà bí ọlọ́run ṣe nu ẹkún Èsíkáyà nù, yóò nu ẹkún ayé rẹ. Mo pàṣẹ sínú ayé rẹ pé bí ọlọ́run ṣe fi ọdún kún ọdún Èsíkáyà, ọlọ́run yóò fi ọdún kún ọdún rẹ. Nínú àìsàn tó wà, nínú ìdánwò tó wà, àyà rẹ ń já, mo gbàdúrà ọlọ́run yóò fi ọdún kún ọdún rẹ. O ò ní gba ọjọ́ ọlọ́jọ́ lọ, o ó pẹ́ láyé gẹ́gẹ́ bí Èsíkáyà ṣe pẹ́ láyé. Ọlọ́run yóò fi ọdún kún ayé rẹ, yóò bójú wò ẹ́, yóò rántí rẹ. Mo gbàdúrà lónìí, mo sì pàṣẹ àánú sínú ayé rẹ. Bí ọlọ́run ṣe ṣàánú fún Èsíkáyà, ọlọ́run yóò ṣàánú fún ọ. Mo pàṣẹ sínú ayé rẹ pé agbára tí a fi ń gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, ọlọ́run yóò gbé wọ̀ ọ́. Ìwọ náà yóò jẹ́ aládùúrà, ó máa gbàdúrà, ó ní ìgbàgbọ́ pé agbára ó wà nínú àdúrà, kò ní rẹ̀. Ó gbàdúrà sí ọlọ́run lọ́sàn-án, ó gbàdúrà sí ọlọ́run lówùrọ̀, ó gbàdúrà sí ọlọ́run ní ọ̀gànjọ́, ní àṣálẹ́. Ọlọ́run yóò sì máa gbàdúrà rẹ. Gbogbo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tí kò ń jẹ́ kí o gbàdúrà, ọlọ́run yóò yọ kúrò nínú ayé rẹ. Mo tún wá pa láṣẹ nínú ayé rẹ, gbogbo ẹ̀mí èṣù tó ń yọ agbára àdúrà kúrò nínú ayé ènìyàn, tó ń ṣàjẹ, gbogbo ẹyẹ tó ń ṣa àdúrà jẹ nínú ayé ènìyàn, ọlọ́run yóò mú kúrò nínú ayé rẹ. Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ, yóò dì ọ́ mú, yóò ṣe ọ́ lóore. Láti òní lọ, ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní gbàdúrà rẹ. Bí o ṣe ń gbàdúrà sí ọlọ́run, ọlọ́run yóò máa gbàdúrà rẹ. Ọwọ́ agbára rẹ yóò wà nínú ayé rẹ, kì yóò fi ọ́ sílẹ̀. Ọlọ́run yóò gbọ́, yóò dì ọ́ mú, yóò ṣìyà nínú ayé rẹ. Mo mọ̀ pé ó ti gbọ́,
Ọlọ́run yóò ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín àti àmín. Torí náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ẹ má yẹ ká fi àdúrà ṣeré rárá. Ọlọ́run máa ń gbọ́ àdúrà. Ọba tó ń gbọ́ àdúrà ni. Agbára sì wà nínú àdúrà. Ẹ jẹ́ kí a gba àdúrà sí Ọlọ́run. Ohunkóhun tó lè kó máa kojú wa. Ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́. Ká kọ ìwà ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ká ní ìgbé ayé mímọ́, ìgbé ayé dáradára. Ká ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe. Ká béèrè ohun tó yẹ ká béèrè. Torí pé ẹlòmíràn kò rí gbà torí pé ó ń ṣì béèrè. Ká béèrè ohun tó yẹ ká béèrè. Tí a bá fi àwọn nǹkan wọ̀nyí sọ́kàn, agbára wà nínú àdúrà. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò dì wá mú. Tí Ọlọ́run bá ti ń ṣe fún wa, ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ ká máa yìn lógo, ẹ jẹ́ ká máa gbé e ga. Ọba aláàánú ni, yóò máa ṣàánú fún wa, àdúrà wa yóò máa gbà. Apá kìíní ètò yìí, ìyẹn agbára tó wà nínú àdúrà, òun ni a sọ fún wa yìí. A ó máa ní apá kejì tí yóò máa wáyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á ti wà nínú oṣù December. Ọlọ́run á ṣọ́ wa jù bá yẹn lọ. Ọwọ́ agbára Ọlọ́run yóò máa gbé wa dúró. Mo fẹ́ tètè rán wa létí àtúntò ètò wákàtí ìyanu. Ó máa ń wáyé ní ọjọ́ Sunday. Àkọ́kọ́ ètò máa ń wáyé ní ọjọ́ Saturday gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa. Ní Distinct Radio ni ó ti máa ń wáyé wákàtí ìyanu ní ọjọ́ Saturday aago 10 Central Time, ìyẹn aago 11 Eastern Time. Ṣùgbọ́n tí a bá fẹ́ tún àtúntò rẹ̀ gbọ́ pé bóyá ní ọjọ́ Saturday a gbọ́, àbá tún fẹ́ tún gbọ́ dáradára ní ọjọ́ Sunday ní aago 9 Central Time, aago 10 Eastern Time, yẹn fún àwa tí a wà ní Amẹ́ríkà. Ètò wákàtí ìyanu ti gbilẹ̀. Wọ́n ṣe ń gbọ́ wa ní London, náà ń gbọ́ wa ní Nàìjíríà, náà ń gbọ́ wa ní Ghana, náà ń gbọ́ wa káàkiri àgbáyé. Torí náà jẹ́ ká máa pòkìkí rẹ̀ fún gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, oríṣiríṣi ọ̀nà tí a fi lè gbọ́ àti sọ fún wa níbẹ̀rẹ̀ ètò. Ṣùgbọ́n láti tún tètè rán wa létí, a lè gbọ́ ètò wákàtí ìyanu ní orí tẹlifóònù wa. A lè gbọ́ lórí appliances wa àbí íńtánẹ́ẹ̀tì. Tó bá yẹ pé lórí íńtánẹ́ẹ̀tì ni, ìyẹn ló rọrùn jù. www.distinctradio.com. Ẹ ó máa gbọ́ wa níbẹ̀. Ẹ jẹ́ kí a fi sọ́kàn. Tí a bá fẹ́ bá wa sọ̀rọ̀, bóyá a ní ẹ̀bẹ̀ àdúrà tí a fẹ́ sọ àbí a ní ohun tí a fẹ́ bá wa sọ, nọ́mbà tí a ó máa pè ní 203-997-9368. 203-997-9368. Ẹ sì lè kọ̀wé sí wa. Ẹ bá fẹ́ kọ̀wé sí wa, wákàtí ìyanu @gmail.com. Lẹ́ẹ̀kan sí, wákàtí ìyanu @gmail.com. Wákàtí àti ìyanu, i kan ló wà láàrin ẹ̀. Wákàtí ìyanu, i ẹyọ kan la máa fi sáàrin ẹ̀. Wákàtí ìyanu, kì í ṣe i méjì. Wákàtí ìyanu @gmail.com. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti òní. A yìn Olúwa lógo wípé Ọlọ́run ti bá wa rìn, ó ti gbọ́ àdúrà wa. Gbogbo ohun tó ń dùn wá lọ́kàn, agbára ó wà nínú àdúrà. Bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bákan náà ni a fẹ́ dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí, Alhaji K.C. Badru. Agbéyínga, Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́, àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò dì yín mú. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Títí di ọjọ́ mẹ́jọ tí ẹ ó tún máa pàdé wa, tí ẹ ó tún máa gbọ́ wa. Ẹ jẹ́ ká fi sọ́kàn gbogbo àwọn àdúrà tí a ti lé fún wa. Ẹ jẹ́ ká máa gbà wọ́n. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá wa gbé. Àánú Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ọlọ́run yóò dì wá mú. Orúkọ mi ni Gideon Òjó. Ire o. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù?
ògo fún